أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. mo fi àyà yìí mo fi wọlé níwájú àwọn bàbá wa Maulana SHAIKHUL-ABRA'R wa Mudir Sheikh Muhammad Habeeblah Adam Abdullahi Al-Ilory. látara wíwọlé mi látọ̀dọ̀ wọn jòkó wọn yìí gan-an ni wọ́n á fi kí àwọn àfáwà àgbà ó yẹ pé bẹ́ẹ̀mi náà ti dúró yìí lójú wọn báyìí ni mo ti wọ búlù bíi títí yìí náà lójú wọn ni tá a bá búlù lọ́rùn wọn àwọn bàbá wa TOS tí wọ́n jẹ́ olórí gbogbo àwọn àlùfáà ní Markaz lónìí bàbá wa Sàrújí Hafizahullahu wa ra'ahu. lẹ́yìn náà mo kí àwọn bàbá wa tó yẹ pé ìta à ń ṣe lónìí yìí bá àbá tiẹ̀ tún wá rí wọn yóò wá dùn wá torí àwọn náà ṣẹ̀ṣẹ̀ jẹ oyè tó tún ni bí wọ́n ti ń jẹ́ rọ̀yìísù nìkábà fún gbogbo Wilayati Lagos. táwa yìí ọlọ́sẹ̀sẹ̀ tó wá gbé wọn dìde ní mufti nílẹ̀ Kwara ní ọ̀hún tí wọ́n fi ohun gbogbo mọ́rkàsì náà kí wọn pé ahlan wa sahlan wa marhaba mo fohùn bàbá kí wọn kọ́lọ́ bàbá mi kí wọn àwọn bàbá wa Musa olóko ọmọ bàbá wa àgbàlagbà olóko àwọn bàbá mi náà Yahaya Agboola ọlọ́nkọ́ wa mi ṣe dáadáa fún yóò. Àmín. bẹ́ẹ̀ ni mo kí àwọn bàbá wa Maulana Sheikhul Akbar bàbá wa Daud fún Maulana Sheikh Abdul Majid Al-Fulaniy. Hafizahullahu wa ra'ahu. tẹ́ẹ̀rí bẹ́ẹ̀ tí hò ẹ̀ sì ń ṣáàjì mi náà. torí ọ á dàbí kí n tó padà sáàrin yín àmọ́ wàláhì ó ti kọjá Allahu akbar. láàrin ni mo wà. yín ká àwọn bàbá tó tẹ̀lé wọn náà ọlọ́run kó bá mi kí yín èyí sì kí àbáwá mọ̀ ìzò náà ọlọ́run kó bá mi kí yín èyí kí àbáwá Abdulateef náà ọlọ́run kó bá mi kí yín èyí sì kí mùdírù wa àgbà yányán ní orílẹ̀ lọ́hùn Orílẹ̀. bàbá lórílẹ̀ kọ́ ni ọlọ́run gbàdúrà yín náà Àmín. bí mo ti wá kí wọn lọ lẹ́gbẹ̀ẹ́ bá wọn mo wá kí wọn náà ní gbogbo yàrá yín náà ẹ títí ń darí ètò bọ̀ látàárọ̀ ẹ má bínú pé kí yín o tẹ̀lé àwọn tí ń kí àwọn tó jù wá lọ nù ẹ má bínú lóòótọ́ yìí lọ́lọ́run fi síbẹ̀ ní àárọ̀ yìí àmọ́ mo gbọ́dọ̀ kí wọn bí mo ti kí wọn o bàbá ọyẹ dókítà bàbá ọyẹ ọlọ́run kó bá mi kí yín. Àmín. mo wá kí Hamidul Markaz mo kí Hamidul Markaz àwọn àfáwà àgbà Abdulwahid Juma Aribi bẹ́ẹ̀ ni kí àwọn àfáwà tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wọn mo wá darí ẹ̀ sérí bàbá wa onílé mẹ́wàá ó ti dólé mẹ́wàá nísìnyí ọlọ́run kó bá ń fi ilé kún ilé rẹ̀. Amina. ilé tó bá ga ni wọ́n máa fún ní ilé márùn-ún ilé mẹ́fà ó ti di ilé ọgbọ̀n báyìí torí tí mo rí lára àfa Abdulkadir ni pé gbogbo tí ọba sọ pọ̀rọ̀ Sheikh Adam Abdullahi àwọn ọ̀dà padà lérí ara wọn ni. Allahu akbar. ẹ̀bùn yẹn ọ̀wọ́n lára ọmọ Markaz tí wọ́n ní kọ́ máa há gbogbo tí bàbá wí bí wà tó há Al-Qur'ani. èmi ètí tí ìrí èèyàn méjì bá wọn o àmọ́ ńgbà tí àfa Abdulkadir yìí ń bẹ láàrin wa ní ìsìnkú já ọmọ yìí rẹ̀ tó yẹ kébi tí bàbá bá dàrú ní ìsìn tán bá ní wọ́n ṣe dálàsì kan bẹ́ẹ̀
ẹni tá a lè gbé fún kọ́rọ́jà rẹ̀ mùrọ́jà hatan sọ̀híhà gidi gan lónìí tòní tíran yìí àfa abdulkadir ó lè márùn ni. Allahu akbar. nígbà táwọn bá kó ń bẹ̀ tán ní ó tó wá kèmí mànàwíyà rẹ̀ mi ọ̀rọ̀ ọjà rẹ̀ ìpè eléyìí jọ bàbá eléyìí ọjọ́ bàbá àmọ́ ti làbísíyà yẹn gbogbo tẹ́ ń wò yẹ ẹ̀yàn ọmọ kéwú gbọ́dọ̀ tóbi ni Allahu akbar. gbogbo tá à ń ṣe ní àǹfààní ni irú ẹ̀bùn yìí náà ó dáa kọ́ mọ̀ lọ láàrin ẹ̀yin náà pẹ́ẹ́kẹ́ tíra bàbá mọ́ bá tẹ̀ ní bákan kéèyàn ó rí pé òun lè ka ọ̀kan níbẹ̀ láti erí títí dé ẹsẹ̀ tẹ̀rọ ọmọ kí tó bá ṣe tọ́mọ wàá lè amú kàkàkì mọ́ wàláì tó bá sùn yọ pàdé bàbá ọlọ́wọ́ yóò sì ṣe fátìwù fún bẹ́ẹ̀. Allahu akbar. àmọ́ ibẹ̀ kí n lọ láàárọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ gidi ni. èyí ló jẹ́ kẹ́ máa sọ èdè tí mò ń sọ yìí. èyí tí mo sì wá fẹ́ sọ láàárọ̀ yìí kì í ṣe torí ẹ̀yin nìkan òun tún sọ torí àwọn tí ń bẹ́ ń ta náà. ohun mi yìí mo fẹ́ sọ kó dé sharkan wa garban. kí ni mo fẹ́ sọ ń ṣẹ́jú kan náà ni mo fẹ́ sọ Darul Markaz tàbí kí n sọ pé juhudu Sheikh Muhammad Habeeblah fi tanzimi shu'unil iftah wa tansikihi. Allahu akbar. Adam Allah hayatahu wa nasara. mo rò pé ẹgbẹ́ òun wá nìyẹn. Masha Allah. torí pé gbogbo tá à ń sọ yìí ìtàn ni tó bá di lọ́la àwọn padà béèrè rẹ̀ kò wá dáa ká máa ṣe kìyànà ìlmíyà kìyànà ìlmíyà ni pé kájà ń bá mọ̀ ẹni ká di pé àwọn èèyàn ń ṣiṣẹ́ ká mọ̀ fún wọn ní recognition pé wọ́n ṣiṣẹ́. ní ọmọ pé à ń bẹ ní àyín láti bí 30 ọdún nísìnyí bàbá ọmọ ti ṣe sórí pé wọ́n ló ti yá ìwèrè. Wallahi. kò sí fídì kan tí Maulana Sheikh Adam Abdullahi fi kalẹ̀ lọ tí bàbá wa tó wà ní ìjókòó yìí tí wọ́n tó tiẹ̀. Allahu akbar. Adam Allah hayatahu wa nasara. ẹ dákun torí ìdímẹ́lá rẹ̀ hàn tèmi ju tiẹ̀ lọ farabalẹ̀. àmọ́ tẹ́rí yọnu ta ní gangan èyí tẹ̀ ń wọ búlù yìí gan. wàláyé farabalẹ̀ o mo fẹ́ kẹ́ serious tẹ́rí torí pé àwọn tí ń da ètò rúmọ́ bàbá lọ́wọ́ lónìí náà báwọn náà ti wọ́ lánàá nì. gbogbo ẹ̀yin ọmọ kéwú babaláyé gé ní kẹ́ ẹ farabalẹ̀ ọmọ tó bá fẹ́ lálùbáríkà. ìdí ò jẹ́ kí gbìyànjú bàbá ọ yọ ju bó ti yọ lọ. ìjọ àwọn tí wọ́n ń dètò ooru lónìí yìí náà tí wọ́n ń dètò ooru lónìí báwọn náà ti wọ́ búlùbẹ̀ ti wọ́ yìí náà nù. ìyá yìí náà nínú ọgbà yìí náà. tẹ́ bá wá jáde tẹ́ gbogbo tọ́lọ́ bá sọ yẹn dà kí ló yẹ kó ṣe. tọ́ ọlọ́run mọ̀ ṣe láláì moore. Àmín. torí náà kó àtúmọ̀ tẹ́yìn náà tún yà lọ́la. Pẹ̀lú ògùn Ọlọ́run wọn yà dáadáa. tọ́ mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fún yín kọ́ lọ́n jẹ́ ẹ̀yà dáadáa. Amina. mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fún yín kọ́ lọ́n jẹ́ ẹ̀yà dáadáa. tẹ́rí Àmín. ọdún tá à ń sọ ní àyín lónìí gbogbo èyí tí wọ́n ń sọ láti gbẹ̀ kan mahara logawiya mahara ilmiya mahara tẹ̀gbìkíya mahara fikihiya táwọn ọmọ kéwùnù òyì nǹkan kàn mí táwọn àgbà lọ́kàn mi. gbogbo eléyìí ẹ máa lò ó àmọ́ kò lè ṣe é lò kò lè ṣe é lò gbogbo tẹ wí látàárọ̀ tẹ́ẹ̀tù wí lọ́la kò lè ṣe é lò nígbà tí ò bá síbi tẹ́ẹ̀tì sọ pé táwọn kò yí pé ẹ ṣe é báyìí tẹ́sí ṣe bẹ́ẹ̀. Allahu akbar. níbi tí ọba ti sọ́gà kó sọ́mọṣẹ́ Allahu akbar. kò sọ́gà kò sọ́mọṣẹ́ Allahu akbar. ẹjọ́ wo lẹ fẹ́ fi lélẹ̀ táwọn èèyàn gbà. àmọ̀gá mọ̀mọ́sẹ́ nínú àwọn àáfàá nílẹ̀ Yorùbá lónìí èyí kò sì yẹ kó dàrú òdodo lẹ́ ń gbọ́dọ̀ lùmí tí wọ́n bá fẹ́ máa pa àwọn wọ́ ọ̀gá kí inú ọgbà yìí náà ló yẹ kó jẹ́ ọ̀gá fún gbogbo ilé àáfàá tó bá wà ní kíni o nílẹ̀ Yorùbá. ilé yẹn sọ kọkínní ìsinmi dáadáa o ọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ dí kan.
ìtọ́jú orí bẹ́ẹ̀ ni pé nílẹ̀ Yorùbá yìí ni mo wí o ilẹ̀ Yorùbá tí mo wà tí mo ń fẹsẹ̀ jẹ lẹ́mbẹ̀ yìí ilé kéwú tí ó lóun ọ̀sàgbà ilé kéwú wa yìí tí ó sàgbà nù ọgbà yìí tí ó sàgbà nù ọgbà yìí wàláì bàbá tiẹ̀ rí bàbá rí ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá ká ni nílẹ̀ Yorùbá ọ̀kan nu ilé ẹ̀kọ́ kan tí ó wà lóun produce ọmọ kéwú kìí sọ ọmọ kéwú àwọn àgbàfà àgbàlagbàfà tí ó ju ibi tí mo dúró yìí tí mo ti sọ̀rọ̀ yìí pẹ́ pé àfà kan ṣoṣo ń bẹ wàláhì yóò darí orílẹ̀-èdè kan. Allahu Akbar. Wàláhì. Bó ti rí nù kọ́dà ibi tí mo ti wáyà èyí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn níbi mọ́jísì ṣùrọ̀ tí wọ́n ti ṣe gbogbo eléyìí ní Kánò yìí nísìn wọ́n ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ́ lọ́sẹ̀ yìí tí ìdílé wọn tún ti fi lẹ́tà kalẹ̀ wọ́n tún ti dá mi padà síbẹ̀. Allahu Akbar. Bàbá lọ́dún mẹ́rin tán wọ́n yọ àwọn kan kú omi ọdún mẹ́rìndínlógún títí mẹ́mbẹ́rì. Allahu Akbar. Ọdún mẹ́rìndínlógún tí èmi Adam Yahaya ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní. Allahu Akbar. Tí wọ́n bá yọ àwọn èèyàn tán wọ́n sì tún dá mi padà síbẹ̀. Ẹ dákun ọláwo ni mò ń jẹ rí. Àlùbáríkà yàyín ni ká lè ṣiṣẹ́ ká gbàgbọ́ yé ká mọ gbogbo nǹkan ká fi gbogbo nǹkan lẹ̀ sí ayé ẹ̀ àmọ́ gbogbo tí yẹn bá jẹ́ tàtọ́ bá dé ọyọ kọ́dọ̀ ọmọ kéwù padà. Ìtí sì bẹ́ẹ̀ bá pọ́n ilé kéwù yín lè kọ̀ sẹ́ni tí ọba yín pọ́n ilé. Kò sí o bí ilé kéwù yín ilé ẹ̀kọ́ yín Markaz yìí tí ọba bàbàrà lẹ́mìí yín kò ní bàbàrà ń bò mí. Òun ló fi jẹ́ kẹ́tà àbá débẹ̀ ọ̀hún kọ́dà bọ̀ ọba jẹ́nà lọ́mọ kéwù tí èèbá sọ Markaz tí wọ́n bá ní kó o jẹ́nà tí wọ́n gbá anta Markaz yìí. Ìtí wọ́n kọ̀kọ́ bí ọ ni pé àmọ́ Markaz ni ọ́ tọba wa ni tọba níbẹ̀ ni wọ́n ní àfi bẹ́ẹ̀ tọba níbẹ̀ kọ́ wọ́n ní yóò bá wọn lógìkì wàláhì nílẹ̀ Haúsá lónìí. Allahu Akbar. Gbogbo ilẹ̀ Haúsá ni mo wí fún ọ. Allahu Akbar. Má sọ kọ̀kìnní dáadáa kọ́ mọ́ ká. Tẹ́ńkà ọ̀là àlùbáríkà. Kò wá sẹ́ni kẹ̀kẹ́ tọ́lọ́ ti yọ̀ǹde yìí fún ní gbogbo orílẹ̀-èdè yìí nílé kéwùká tó ń nẹ́ síjáko láti bẹ̀rẹ̀ dókè tó ju Markaz lọ kò sí. Allahu Akbar. Àmọ́ farabalẹ̀ kọ́kọ́rọ́ bẹ̀yìn ajá jẹ́ kọ́kọ́rọ́ bẹ̀yìn ajá jẹ́ ọ̀la pé kí ló bàjẹ́ ni pé àwa tá a já wa ara wa náà la àmọ́ ìyá ara wa àmọ́ ìyá ara wa mọ ọmọ Markaz nìkan ló yẹ kó wà ń bẹ̀ gbogbo tó jẹ́lẹ̀ káàró òjìrè tí ò sí bẹ́ẹ̀ kò yẹ kó sí bẹ́ẹ̀ kò sí. ìdí bàbá wa torí ẹ̀ gbé kalẹ̀ iná ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń béèrè fún nísìn. tọ́wọ́ ẹgbẹ́ rọ́bìtà yìí ó ti ṣiṣẹ́ ó ti fọ́nkṣẹ̀ bó ti yẹ kó ó ti ṣiṣẹ́ ni àṣẹ̀ṣẹ̀ ni máa béèrè ẹgbẹ́ muhassasa mi kalẹ̀ àwọn tí wọ́n ní agbẹ́ muhassasa mi kalẹ̀ wọn ò fẹ́ tẹ̀lé rábìtà ni muhassasa ti ń bẹ ọ̀rẹ́dì. Allahu Akbar. bóò láṣẹjọ́ fọ́nkṣẹ̀ ló kù àmọ́ náà tí ò kọ́kọ́ rẹ́dì láti tẹ̀lé rọ́bìtà yìí náà ẹ̀yọ́ ọmọ Markaz yìí wà ń bẹ̀. Allahu Akbar. rábìtà nísìn gbogbo òlú ló wà ń bẹ wọ́n ní àti wọn ni wọ́n ṣe o wọ́n wá sọ di ọ̀rọ̀ masahabiya wọ́n sọ di ọ̀rọ̀ alihisibiya wọ́n sọ di ọ̀rọ̀ asọ̀biya wọ́n sọ dá o ti débi ananiya ananiya ibi pé a fẹ́ tẹ̀lé àwọn tó lọ́n fi ṣe lórí ní bẹ̀ kí ló wá burú jù ká jẹ lérí fún yín ẹ dákun ìwọ tó ń bẹ́ta ni mò ń sọ fún o. ṣé ó ti burú jù ni ṣé Tinubu nísìn ṣé òun ni wọ́n sọ pé ọmọwé ju gbogbo orílẹ̀-èdè yìí lọ rárá o tó ń lọ ọmọ kí ó ju gbogbo orílẹ̀-èdè yìí lọ rárá eléri ẹ farabalẹ̀ Ọlọ́run ni màá ṣe kí ni o ni màá yàn kọ́dà bá a bá dijú tá a bá lajú gbogbo wa náà mọ̀ pé wàláhì mo búra lọ́dọ̀ Ọlọ́run yàn àwọn bàbá wa tó jókòó yìí. àwa ni kí ká mọ tá à ń ṣe. bọ́lọ́run ọba tó ní yàn wọ́n ilẹ̀ fẹ́ kí wọ́n ṣe rí. ẹ dákun kí ni wọ́n fẹ́ kí wọ́n ṣe rí. inú ìyànjú tí wọ́n gbà lérí ọ̀rọ̀ Darul Iftah yìí
lédi kó lè fẹsẹ̀ múlẹ̀ ìgbìyànjú 2 sí 3 ni bàbá wa gbà lẹ́yìn ìgbà tí Sheikh Adam Abdullahi lọ tán tí mo gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ nítorí sojú mi ni o má sọ̀rọ̀ má sọ fún mi pé kò sojú mi Allahu Akbar. rárá kò sojú mi kọ́ ó sì ara mi Allah. tí mo mọ òró rẹ̀ tí mo mọ àbú rẹ̀ tí mo mọ ọkàn rẹ̀ tí mo mọ òde rẹ̀ tí mo mọ ẹ̀yìn rẹ̀ lérí pé báwo ni ẹ̀sìn ó ṣe lọ wájú níbi tá a wà yìí nílẹ̀ Yorùbá àkọ́kọ́ ń bẹ̀ ni pé bàbá rí i pé bàbá fẹ́ kí ìkọ́ papọ̀ a gbọ́dọ̀ gbé látọ̀dọ̀ àwọn ọba pé àwọn ọba wa nítorí máa ṣe ká parapọ̀ mọ́ wọn especially láti ibi tí Ọlọ́run ti ní wọ́n bí wọn wálẹ̀ yà yìí láti Ìlọrin títí dé yà yìí ni wọ́n fẹ́ ká jọ ṣe àṣepọ̀ yìí. nígbà táwọn tó jẹ mufti lọ tán bẹ́ẹ̀ tọ́wọ́ àdìpọ̀ di ti sàmánì sí àwọn tí wọ́n wá pọ̀ o mufti ti lọrin àwọn tí ń wá ṣe kíni o wọ́n pọ̀ kèé ṣe pé àwọn náà wọn ò ní mọ̀ tí wọ́n ṣe kíni o tí wọ́n fi ṣe. àmọ́ gẹ́gẹ́ bíi tí àwọn bàbá Maulana Sheikh Muhammad Habeeblah tí wọ́n máa sọ lọ́rọ̀ àwa náà làwọn sọ fún ọ pé ìtẹ́ ẹ̀ máa sọ lọ́rọ̀ o àsìkò náà ló dé yìí àsìkò náà ló ṣe kíni o ló dé yìí ẹ dákun ẹ dìde gbogbo ìtẹ́ bá ṣe gbà wálé ná. Allahu Akbar. Allahu Akbar. torí ní àwẹ̀ ẹ̀sìn bàbá ń challenge wa ní mọ́sálásí yìí sì ń gbọ́n kánú èmi Adam Yahaya ń gbọ́n kọ̀rọ̀ yàrá mi kọ́dà mo fẹ́ máa jiyàn ni rárá nísìnú torí mo lè mọ jísàárì ìyẹn ni mo ní ogún mo bá ní kí n gbé èsì kí n gbọ́n tí mo wí wàláhì mi tíyàn mi ti dópin nu àwẹ̀ mi náà ni ètí ìdè yìí tí bàbá ń sọ fún wọn pé wọ́n wá gbé wá bá mi ni lágbájá náà ló ṣe kí ni o ló gbé wá tó bá lọ lè jẹ́ ké bẹ́ẹ̀ kọ́ kí wọ́n jáde kí wọ́n ké bẹ́ẹ̀ kọ́ tẹ́mi ọ̀wá yìí sọ fún wọn pé tí wọ́n fi ń bá bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni wàláhì bẹ́ẹ̀ ni àwọn tá a kó wá ni. ìpè kéye pé a fẹ́ sọ ọ́ di mufti tẹ́ mufti Ìlọrin mufti Markaz ni tẹ́ mufti Ìlọrin tẹ́ mufti Ìlọrin tẹ́ mufti Markaz ni láà kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ farabalẹ̀ farabalẹ̀ ẹ farabalẹ̀ àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìlú ni ọ̀rọ̀ orílẹ̀-èdè ni wọ́n sì ní láti lé láti kó ẹ̀sọ́ ròde bàbá òfìgbà kan wá mú fútí ṣe tẹbí wọ́n bá fìyàn jẹ ọ̀gá tó bá ti láwọn tó bá máa ṣẹ́ṣe lábẹ́ ìkóṣe ẹ má wò yìí nì ẹ dákun ẹ má wò yìí o ká tó wí yìí èyí tí fi dọ̀bálẹ̀ ege pé ẹ dákun wàláhì 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 tẹ́ ẹ mọ̀ wáṣẹ̀ hídàlà èsì ní tí wọ́n ń bi mí lé nínú àwẹ̀ lọ́dún ní wọ́n á ń fọ káwẹ̀ mi ò tó dé yìí. bàbá wa mo á ní ẹ má ṣe bàbá ní tọ́ gbà tó wá wí báyìí náà ntọ́ bá ní kí n ṣe náà ní í ṣe. Allahu Akbar. ntọ́ bá ní kí n ṣe náà ní í ṣe kọ́dà mo láti gbé ní í ṣe torí pé tí mo bá bọ́ọ̀lẹ̀ désàlẹ̀ ní í ṣe ó lè yí padà o sì wá béèrè nǹkan kan lọ́wọ́ mi rí ọ̀ wá béèrè nǹkan kan lọ́wọ́ mi wọ́n sọ àwọn ọ̀rọ̀ míì fún mi. wọ́n sọ àwọn ọ̀rọ̀ míì fún mi tí ìlú máa sọ fún yín tí mo ní èmi yọ̀ǹda dé mo yọ̀ǹda ìtòsí jẹ́ kẹ́ yọ̀ǹda mo ṣàlàyé fún wọn àmọ́ àkòrí ẹ̀ ni pé èmi ò gbéyà yín mi ò sí ní Janub Shamali ni mo ń ṣe kí ni o ni mò ń gbé èmi ọmọ wa bá wọn ṣe ni ẹ̀ẹ̀kejì sí pé ilé tí wọ́n ti fẹ́ yàn yìí àwọn ará Shamali náà ni wọn ò ní yan Shamali ẹgbẹ́ wọn àwọn èèyàn wọn náà ní náà ni wọ́n ṣe kí ni o ni wọ́n yan mo tún wá mú hújà mẹ́rin mi wá bàbá ni tọ́ bọ́ba yìí pé ìtẹ́ bá wá náà nù ni èmi náà ò sì kún yín bẹ́ẹ̀ èyí padà ń gbọ́ nínú àwọn ọmọ Markaz náà lè sọ pé owó lẹ gbé wá fún bàbá
nígbà àwọn afá adáyọ̀ àwọn gbowó wọ́n gba mọ́tò àwọn èèyàn ní kí n jáde ńjọ́ náà pé kí n fèsì mo ní àkètò èmi kánjú fúlàní ni mí iná mo fi ní kọ kámẹ́rà ń sí mi ìwọ ni kò wá jáde nísìnyí o ìwọ ni kí wọn náà jáde ọ̀nà ọmọ Markaz náà kò wá jáde kò wá búra lọ́dọ̀ Ọlọ́run pé iye tá a gbà ní. Allahu Akbar. ipe iye tí wọ́n gbé wá ní àbí pé iye tí wọ́n gbé fún Mudir Markaz ni àtìgbà tí wọ́n gbé wá àti èlò ló jẹ́ tó o bá lè ṣe yìí ni o ní dọ́dọ̀ Ọlọ́run pé. ẹ jẹ́ ká sọ̀rọ̀ gidi tẹ́ ẹ bá níjà láàrin ara yín ẹ jẹ́ kó ọmọ ní tìjà ọlọ́rọ̀ ní ètí ìwà kú nísìn òun ni kó jáde kó iye tó ń gbé wá ni. ọlọ́rọ̀ gẹ́gẹ́ tẹ́yìn nǹkan kó sọ pé iye tó ń gbé wá fún Mudiru ni tó ń wá fi ṣe kí ni o tó ń wá fi fún wọn. ó sọ ẹ̀ tó bá fi rán. ọ̀rọ̀ tí mọ́tò tẹ̀ ń wí iná èmi gan tí mo dábàá rẹ̀ ní Mudiru ọmọ tá a fi gbé wọn débẹ̀ mọ̀. èmi tí mo dábàá rẹ̀ fún tọ̀hún ni èmi èkúrọ́ tó bá níbẹ̀ kọ́ wáṣẹ Ọlọ́run ọ̀pọ̀ ń tọ̀hún. ẹ̀ tó bá kúrọ́ nínú ọ̀rọ̀ yìí èmi tí mo ń dábàá pé sórí nǹkan tí mo rí pé tá a lè ṣe bí kíní ìkan báyìí ni. tí nǹkan yóò mọ̀ fi lọ wájú. bàbá ò béèrè kankan Mudir Markaz yìí ṣé Muhammad Habeeblah wàláhì èyí tí wọ́n bí mí lẹ́sìn ní ìfọ̀ èsì rẹ̀ ní àyàn wọ́n gbọ́dọ̀ fọ́ lójú wọn èmi kí mo kú gbé òun wà ní kalẹ̀ àmọ́ mo fẹ́ kẹ́yìn òun burú yìí kẹ́ ẹ yá àṣírí tẹ́ ń ṣe kọ́dà bí wọn náà bá wà mọ̀ lódodo wípé bàbá yóò gbà kankan bẹ́ẹ̀ ìtí ń wá láti inú wa là ń ṣe kí ni o là ń ṣe fún wọn gẹ́gẹ́ bí ọmọ kí ó sàfà látọdún kan yìí ó yẹ kéèyàn ó ti jáde pé wàláhì tẹ́ ń wí pa àwọn kò rí bẹ́ẹ̀ o ìtẹ́ ń wí pa ìjálè wà ń bẹ́ tó yẹ àsìlẹ́mọ̀ yẹra wa a lè padà yẹra wa torí kan náà ni wa àmọ́ tí mo fẹ́ kílíà lójú yín bẹ̀ ni pé gbogbo tẹ́ ń wíhun kò rí bẹ́ẹ̀ o wọn ò gbowó lọ́wọ́ mi wàláhì títí dì sí ẹnìkan tẹ́wọ́ gbowó ní tí mo bá lágbára dé gẹ́gẹ́ bí tọ́lọ̀ ṣe fún mi ìmọ̀ ṣe é síbẹ̀ ọ̀tàn bóyá tí wọ́n wá rò ní wọ́n fẹ́ fẹ́ lẹ́yìn náà ṣe túkúsì fún èmi náà ìtì ń bẹ nu alátìgbà yìí náà yóò ti tán ìtì ń bẹ nínú alátìgbà yìí náà yóò ti tán a gbọ́dọ̀ dóńdó kí nǹkan bàjẹ́ àmọ́ ńgbà tẹ́nìkan bá tára àta tí ò sí mi ọ̀rọ̀ yìí tó bá sọ tí wọ́n wá dìde nísì tí wọ́n ò wí kankan tó wọ́n mọ̀ pé dídákẹ́ rẹ ni pé òfin rinlẹ̀ pé bó ṣe kí ni o bó ti rí nu ìwọ́n á challenge rẹ nísì tó wá ké bá ní bá ní tòótọ́ kọ́ wá sọ kémi rẹ wá tàbá hàrà lọ́dọ̀ ọlọ́kàwé tó lọ pẹ̀lú ẹ̀. èmi bẹ́ẹ̀ mi bá ń báyà ṣe 360 degree ni mo fi bá lọ 90 degrees yẹn tí ó bá ti wá kú ọlọ́mọ ti pa wọ́n tí ó bá ń sọ yìí ajẹ́ pé kọ́lá ẹnìkan kò ní lè sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ má ṣe báyìí mọ́ ẹ má ṣe báyìí mọ́ ẹ má ṣe báyìí mọ́ gbogbo wa lọ́dọ̀ Ọlọ́run wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin bima kasabat wa hum la yuslamun. a padà kú o ọ̀rọ̀ mọ́tò tẹ́ ẹ̀yìn pé bá agbawó agbadọ́là agbowó agbadọ́là àmọ́ mo ti àtàkì rẹ lẹ́ẹ̀kan náà nǹkan sọ ọ̀rọ̀ yìí débẹ̀ ni lójú ara rẹ náà kò síbi tẹ́mi ò ti lè bọ́ ọjà. ọ̀rọ̀ mọ́tò yìí ìjọ ta lọ pín ṣáda àwa la pílánì ẹ̀ lẹ́yìn wọ́n la yìí nígbà tí wọ́n tó ẹni tó gbé kalẹ̀ tó dìde tó gbé kinní kan ojú Mudir Markaz pọ́n tó kinní wọ́n wá ní àfa Adam wọ́n wá sọ fún mi yẹn gbẹ pé àfa Adam ó ní ẹ sọ pé ntẹ ẹ fẹ́ ṣe ni ó tẹ bá ní tẹ fẹ́ ṣe ni mi ní wá tó sì ní tó fẹ́ ṣe mi nígbà mo ní bàbá bẹ́ẹ̀ bá gba ẹ̀dójú tì mí nù ẹ̀dójú tì mí torí pé bẹ́ẹ̀ tó sọ èmi ni mo rí pé ẹ lẹ́tọ̀ọ́ sí èmi ni mo rí pé ẹ lẹ́tọ̀ọ́ sí. ìdí ìṣẹ́yìn kọjá Darul Iftah
gbogbo rádaràda tẹ́ ń wí lérí nẹ́ẹ̀tì yẹn àti ilé kéwù àyà àti ilé kéwù mi jàmbá ti pọ̀jù lẹ̀ Yorùbá yìí alábòsí sì pọ̀ nínú yín lódodo ọ̀rọ̀ yíwọ́dé ó yíwọ́dé débi tí gbogbo orú àyà àtẹ̀mí náà tá àrò kan èyí tó jagbára wa lọ wà ń bẹ́ẹ̀. àmọ́ gbogbo bọ́rọ̀ bá ti kó yíwọ́ tó èyí ò ní bọ́rọ̀ bá délé ká mọ́ fòdodo múlẹ̀ kọ́nà bọ́ bá kú lọ́la ó yẹ kó fòdodo múlẹ̀. ẹ fòdodo múlẹ̀ o bẹ́ẹ̀ bá fòdodo múlẹ̀ gbogbo tẹ̀sí ẹ̀ sí lọ́dọ̀ lọ. bàbá làwọn ò ní gbà á nígbà wàá bẹ̀ wọ́n títí bẹ́ẹ̀ bá wàá gbà wà láì tẹ́ bá ti lẹ́gbàá èmi ní mà gun lọ lé o ìgbé ìmọ̀ gun lọ àmọ́ ẹ dójú tì wá nù. àwọn náà sì mẹ́sàn-án rẹ̀ gbà wọ́n padà dìde ẹ rí i pé inú fídíò ń kọ́ làwọn pé ìfẹ́ gbà àmọ́ torí lágbájá èmi kọ́ fẹ́ kọjú sí àmọ́ ń gbà àwọn ẹ̀kọ́ mi kí mo ra mọ́tò wá ní wọ́n wá tó wá lọ báyìí wọ́n wá dáko ẹni tó rà kó tó wá dáko èmi náà. bàbá ò béèrè kankan àwa la rí i pé ntọ́ yẹ ọmọ kí ó sàfà rẹ̀ ká bẹ̀rẹ̀ nǹkan míì tuntun tó lè jí kí Darul Iftah yìí náà kọ́ fẹsẹ̀ kí ni o kò fi múlẹ̀. Darul Iftah tá a fẹ́ gbé dìde nílọrin ìdí òjé kébì ọmọ ìdààmú pẹ̀lú ẹ̀ ni pé ilé tó gbé kalẹ̀ tí àwọn ẹ̀jẹ̀ mi náà làwọn náà kí n wàhálà fún ọkọ làbọn Obama kò sí tó burú jù mbẹ. àfẹ́kọ́ wà sámílà délẹ̀ Yorùbá yìí ni gbèsè kejì ni mo sọ fún yín o nígbà wọn padà gbé fún wa tán àfẹ́ kàwádà lìjàn àti ẹ̀ ti kàwádà lìjàn kódà sẹ́kẹ́tì àti yàn èmi yìí ni mo wá láti Kánò tí mo wá bá bàbá Maulana ṣé Muhammad Habeeblah pípẹ́ ètò tá a gbé kalẹ̀ ní o àwọn èèyàn sì lẹ́yìn níjó ṣeéṣe ó ní tèmi ti jẹ́ tí ì ní jẹ́ kó ṣeéṣe kí ni yóò ní jẹ́ ṣeéṣe ṣé bí wọ́n ń bẹ́ mẹ́ lágbájá náà ń bẹ́ mẹ́ làkàjẹ́ yìí bẹ́ mẹ́ kí n máa gbọ́n tẹ́ bá bá bọ̀ ni o bẹ́ẹ̀ bá ti rí i pé yóò ṣeéṣe náà nìmí náà ṣe kí ni o mo yọ̀ dẹ̀ fún yín o búra lọ́dọ̀ Ọlọ́run bí a ti sọ fún mi nu èmi èbù mọ́yàn ẹ̀ṣẹ́ ní tẹ̀sí mú tọ̀ bọ́bá yẹ pé bá yọ̀ǹda tá a fi ṣe àwọn jihad tá a kó wọlé ni àwọn báyìí a kó wọn wọlé àwọn báyìí a kó wọn wọlé àwọn báyìí a kó wọlé kọ́dà káwọn ọ̀tá wọn síbẹ̀ náà nígbà náà nígbà gbogbo àwọn tẹ́lẹ̀ fẹ́ rí yìí o àwọn ọmọdé wọn mòdìrú ní ṣe bẹ́ẹ̀ lẹ́sìn mọ́ lọ pàdé wọn ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti mọ yanjú ara yín ṣé wọ́n mọ̀ bùnmi lọ́wọ́ kí wọ́n dákẹ́ ni mo ní ìní dákẹ́ mo ní ìtì àwọn àmọ̀ kó tiẹ̀ tún símpù tó báyìí èmi náà Ọlọ́run jọ dáa fún yín ẹjẹ́ àmọ́ jọ lọ́wọ́. gbogbo àwọn jihad tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí tá a fi sí kò sí kí ni o kò sí. nígbà tí bàbá yọ̀ǹda èmi ni mo wá bẹ̀rẹ̀ sí kọ̀wé táwọn jihad yìí especially àwọn tí mo mọ̀ pé wọ́n lè àwọn tí wọ́n á pariwo pé lónìí yìí pé ẹ̀ka wá ní àwọn jihad àwọn mọ̀ásásà kan kí gbogbo wọn kó forí korí níjọ́ tá a kọ̀wé sí yín àfa tẹ́ rẹ́spọ́ǹdì ni. rẹ́spọ́ǹdì àmọ́ àwọn tí mo kọ́kọ́ gbéwèé fún pé kó ṣe é bí kankan kó ti ṣe mẹ́ pé wọ́n ti fún wa yọ̀ǹda ká lọ lè ṣe kínní kọ́ mọ́ lọ àwọn tí òjò ṣe ṣe àwọn ọmọ Markaz ni àbí kí n dákọ̀ rẹ ni ó lè dá mi lọ́nà kí mi ṣe sàrà àkọ́mọ́lẹ́rù jàǹbá mi ni o torí mi rí i pé àbòsí ni wọ́n ń ṣe mo sì gbọ́dọ̀ fi múlẹ̀ torí mi mọ̀ pé gbogbo tí ń wí ni Maulana Sheikh Adam Abdullahi gbọ́ tá a bá jàǹbá wọn ṣẹ́jú kan lọ́wọ́ jàǹbá wa náà gbogbo bá ti wà ní àì wọ́n gbọ́ o bí òye kémi ọmọ sọ lágbo mi lọ́hùn lẹ́kọ̀ọ́ yìí náà mo gbọ́dọ̀ tí wàá ṣàlàyé bẹ́ẹ̀ bá wá sí yìí ẹ̀ tó bá níbẹ̀ kọ́ ni kó jáde gbogbo rìsálà tí mo kọ sí pátá ní kò bóde oṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin dárétí nígbà wọn lára là ń dàrú àjẹ kó ṣeéṣe ìwé èèyàn yìí náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n ló yìí ń sọ bí ètí kọ́pì wọn ní kọ́pì wọn náà tí ń retí pé kí wọn náà wá jáde pa tí wọ́n ń wí tẹ́ ń wí pa gbogbo ògbìyànjú tá a ṣe mi Darul Iftah ẹ̀yin báyìí lẹ̀ jẹ́ kó ṣe kí ni o kó ṣeéṣe ẹ̀yin tí ń retí kó ṣe yìí náà kò ṣe yìí náà. wọ́n wá di pé àṣà àti ẹ̀mọ́ra wa ń tòótọ́ akànbara wa rìn ni
à ń bára wa rìn èmi èkúrọ́ bí mo ti láàpọ̀ ọmọ ẹ̀mọ́ o èmi ò sì ní sàbòsí fún yàn gbogbo èyí tí n bá ń wí tọ́wọ́ bá ké bẹ́ẹ̀ kọ́kọ́ lọ́wọ́ dá padà sí mi náà kì í purọ́ bẹ́ẹ̀ bá sì wá ní ìpurọ́ àwọn tí mo kú kọ́ sí náà wò tí ì kú kọ́dà èmi sì máa ń dẹ̀yàn gan nígbà tí mo rí pé wọn ò fèsì rẹ̀ kí lè fa àwọn èèyàn jẹ́rìí ìjọ tí mo wá lọ sílùú Ìwó mo wá pe ẹni tó bá mi lọ yìí mo tún pe pòfẹ́sọ̀ kan mo tún pe pòfẹ́sọ̀ wo ni kí n lè dákọ̀ àwọn débi dáadáa làwọn ṣe mo pe pòfẹ́sọ̀ Ali Abdulrasaq Abọ́lájí ọmọ Ìbàdàn ni kìí ṣe Markaz àjọlọ ni mo sì pe pòfẹ́sọ̀ ustazi wa èyí Murtala Al-Hakiki Murtala Abdulsalam Al-Hakiki mo sì pe Dr. Nuhu Ibrahim Bazulayi lójú wọn ni mo wá pé ní ti ọ̀rọ̀ yìí sì wọn pé tọ̀ lẹ́tà tí mo kọ sí ilẹ̀ méjì ààrẹ sì àwọn mùdírù ti ní ká máa ṣe lọ àá sì retí kọ́yẹ́pẹ́ yìí náà ka ìtajà wà bá máa nà àwa rẹ́dì láti jókòó pẹ̀lú yín lérí kí Darul Iftah yìí kó kí ni o kó lè lọ ẹni tẹ́yìn náà bá tún rí ẹ mú wa àwọn jàmáà tẹ́ bá rí pọ́bọ̀ yẹ kó wà ń bẹ ẹ̀yin náà kọ̀wé sí wọn ẹ jẹ́ á pàdé ìlú tá à ń dàrú yóò ṣe kí ni o ó ti tó ló bá ní àfàdàkùtò ọlọ́mọ bínú tóye pòfẹ́sọ̀ tí mo gbé fúnjọ́ náà akóredé ni àgbárígidó mà òun lè lérí wọn jọ náà alùsùnà ni irun funfun ni ìmọ̀túmọ̀ rẹ̀ dì sí ìmọ̀túmọ̀ rẹ̀ ẹ sì rí pé ń wọ sàárè lọ ẹ yí padà àbòsí náà ni tẹ́mi wá kéré láti kọ̀wé sí ọ ni àwọn ọmọ rẹ̀ kẹ́dàgbà tó mi báyìí. ẹ wọ àwọn àgbàlagbà tẹ́ bá ṣe tọ́ mọ̀ ṣe wúnúwúnú báyìí wọ́n mọ̀ ṣe wúnúwúnú báyìí ìtẹ́ ẹ̀ jẹ́ kí ìlú ó tó yìí ń bá yín sọnù ẹ̀yìn ara lọ́rin yìí. ẹ̀yin lẹ́ẹ̀ máa tẹ́ ń dàrú ẹ̀ sì fi ń ba àwọn tí ń bẹ ní àyín lóko jẹ́ ẹ̀ bẹ̀rù Ọlọ́run ìwọ ni kò jáde oko ni mi ò challenge rẹ jáde àgbà mẹ́rin níjọ ń bẹ láàrin wa gan jáde gbogbo èyí ló máa wá sọ nísìn kẹ ẹ wá dìde ẹ wá ṣe múnáfìkì káàkiri kẹ ẹ wá dìde pé lóòótọ́ o ìtẹ̀mí retí gẹ́gẹ́ bí àfa ìpè wàláì wọ́n pè wá ìtẹ̀ wíwú mi jọ́nà ẹ̀bẹ̀ mi nì pé wàláì àfẹsì bí màá gbọ́dọ̀ rà lóku atúnífásálẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ lẹ́yìn ìwé ẹ̀mẹ́ta tí mo kọ́ ọjọ́ tá a fẹ́ ṣe tá a fẹ́ tí wọ́n fẹ́ wú ṣe láwà ní mufti yẹn náà bí ọmọ ọ̀dọ́ ni mò ń ṣe ń bẹ léyè kí gbogbo nǹkan lè dáa bí ọmọ ọ̀dọ́ ni mò ń ṣe o tẹ́sí mọ̀ pé irú mi yìí kò sọ́mọ ọ̀dọ́ tó lé baba yín o òdodo nu wọ́n wá máa sátẹ̀lé yín èmi ni wọ́n fọwọ́ ara mi kó invitation wá báyìí mo fi ọwọ́ ara mi kó invitation wá fún yín pé mélòó náà wá ẹni 12 13 ẹ jẹ́ ká lọ pọ̀ ẹ jẹ́ ká lọ pọ̀ kí nǹkan yóò lé dá tá a bá fẹ́ pàdé ọ̀rọ̀ mọ̀sàbíyà yìí ká gbé sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ àsọ̀bíyà yìí ká gbé sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ èsìbíyà yìí ká gbé sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ tọ̀yìfíyà yìí ká gbé sẹ́gbẹ̀ kan. bàbá tẹ yí pé mbàjá wọ́n ti ní àwọn ti yọ̀ǹda wọ́n ti fi 100% tẹ́tún bá wọn náà jà náà ni ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ kó work ẹni wá gbádìí òtòṣì o ó gbé ta láròyé lẹ́yìn tẹ́ ẹ jẹ́ kó work tán lẹ wá bẹ́ẹ̀ sí wa kó tara yín jọ lẹ́yìn gbogbo effort Markaz lẹ́yìn ìgbà tẹ́ ẹ̀ jí kọ́ wọ́ọ̀kì tán ẹ wá bẹ́ẹ̀ sí kó tara yín jọ nígbà tẹ́ ẹ̀ lọ́ọ́ ti fẹ́ ni tòun náà tún hẹ́ẹ̀dì tara yín tẹ́ ẹ fẹ́ ṣe ní sítẹ̀ wá ń pè pé sàlámù ń bẹ ọmọ Markaz náà lẹ́ tó pé ẹ̀yin tuntun hẹ́ẹ̀dì wọn ń bẹ náà ọmọ Markaz náà ni ẹ kó tara yín jọ nítorí mi ọ wá inú mùtí májì wọn ò fẹ́rí rẹ gbàpàrọ̀ èyàn ṣe máa fẹ́rí sọ ní bàbá rẹ̀ gbogbo tí wọ́n bá promise rẹ
irọ́ ni o tá a bá sí ń bẹ̀ nínú ọgbà yìí ni mo ti sọ yìí tá a bá sí ń bẹ̀ tóye ìmọ̀ ká mánéjì ara wa kájọ ṣe pọ̀ àwa arẹ́dẹ̀ àti mánéjì kẹ́yìn náà sì ṣe kínní kẹ́ ẹ̀ mánéjì àwa náà àmọ́ kẹ́ ẹ lẹ́mọ̀ọ́sẹ̀ kankan lẹ̀ Yorùbá yẹn yọ wa kó ń bẹ bọ́rọ̀ yìí ti rí lọ nísìnyí náà ni ọmọ rí lọ tẹ̀wọ̀ bọ́rọ̀ yìí ti rí bákan nísìnyí oyè tó kára àwo yóò wá kárẹ́.